Ọlọ́run wá sọ ẹ̀gàn mi yẹn ó sọ di ògo. Olùkọ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀kọ́ kọ̀ọ̀fẹ́ sọ díẹ̀ ní tó bí Balógun Olúgbénga Foundation. Mo dẹ̀ mọ̀ pé ẹni tó máa parí ló máa sọ pé ẹlẹ́rìí òun wà lọ́rùn. Mo ní ẹlẹ́rìí both home and away. Àwọn tá a jọ gbé Germany wà mí. Àwọn tá a jọ gbé ní Nàìjíríà náà tá a jọ ṣe kékeré. Àwọn náà wà bí. Àwọn òbí tó bí mi àwọn náà wà bí. Àwọn tá a jọ léra wá kiri ní kékeré. Nígbà tí ojú wà lórókún àwọn náà wà bí. Gbogbo ọ̀rọ̀ tó bá sọ mí lẹ́nu. Kí ló bí Balógun Olúgbénga Foundation? Wọ́n bí mi ní bí mo ṣe wà yìí. Mo dàgbà ó wá lójijì ni. Ó kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà ní 2008 August 27. Mo dé orílẹ̀-èdè Germany ní August 28. Láàárín August 28 ó tó di December 25. Yàwó 2008, the same year. Ní 2008 on the 20th of August ní mo dé Germany. Kó tó di August, kó tó di December 2008 ní December ojú di wàhálà ojú ti ṣẹlẹ̀. Ó di pé tí máa ń kọjá lọ ní máa kọlu nǹkan. Mo rántí pé ní Christmas carol wọ́n máa ń gbé kiri báyìí ní Germany. Àbúrò ọ̀rẹ́ mi dájọ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi kẹ́ ẹ̀rí Father Christmas náà mú ní mi ò ní. Ó ní ẹ̀rí báwo wọ́n pe àbí wẹ́dà ni àbò tútù ni. Ọ̀rẹ́ mi tó mú mi lọ ní ọlọ́run ilé ìwà ẹ̀kọ́ bá mi gbàdúrà olóore mi. Ó ní owó kan tó bá mi gbà wálé wá owó yẹn lórí tébù. Wà ní nìkan owó yẹn lọ́wọ́ lórí tébù yẹn o. Ní ìrí owó yẹn wọ́n á fọwọ́ wá owó yẹn kiri báyìí. Ó rò owó tí mo kọ́ síwájú ẹ̀ yìí. Ó ní mi ìrí. Ọ̀rẹ́ mi ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní sùkú. Ìgbà yẹn gan ni gan tó mọ̀ lọ́rọ̀ pé nǹkan tó ń ṣe mí yìí ó ti kọjá bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi ẹ̀ wá dúró náà fún olóhùn náà ègbò fún kìí sókè báyìí. Pé káàkiri lè ó ní mi ìrí owó ẹ̀. Nígbà tó ti bí ọjọ́ kejì àbí ọjọ́ kẹta wọ́n á jáde wọ́n bàtà blue ní ẹsẹ̀ òsì wọ́n bàtà white ní ẹsẹ̀ ọ̀tún ní ilẹ̀ ẹ̀wọ̀n mo wá lọ wọ́n á dé mo tó yà mí lẹ́nu pé gbàgbé lẹ́nu kó bàtà yẹn kò gbé pé kan wo ojú kan lọ wọ́n á gbé ìpẹ́jọ́ nílé pé ọlá yọ kí ló ṣe bàtà yẹn ó ní bẹ̀rẹ̀ àgbẹ̀ká bàtà blue and white ẹsẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́wọ̀ ọ̀mí ò kàn fẹ́ báyìí nínú jẹ́ kí o jẹ́ sọ fún nínú mọ́tò mí ìmọ̀ fẹ́ máa mọ̀. Wọ́n á rọ owó pé wọ́n wá oṣù mélòó ni mo lò ní àmì ìtòjú tó wá di wàhálà. Wọ́n á pinnu pé màá para mi. Àbúrò rẹ̀ yẹn wá jáde lọ, wọ́n á lọ mú ọ̀bẹ. O ti mú ọ̀bẹ yẹn, o ti fẹ́ fi kó ara mi. Ẹ̀mí yẹn kàn sọ fún mi pé Gbénga o fẹ́ ya gbogbo iṣẹ́ olóore. Ọ̀rẹ́ ẹ̀ tó mú ẹ wá bí tó bá para ẹ̀ sí lọ́rùn níbo ni wọ́n lò kiri ẹ̀ ìwọ ni ò níwèé. Kí ni o fẹ́ sọ ẹni ẹlẹ́ni sí wàhálà? Ọmọ mi Ayọ̀mídé ó kéré gbàgbọ́ fẹ́ dúrágùn yẹn mọ́ mi wà ní ilé ọmọ yìí lọ. Wọ́n á kú sẹ́kù ọbẹ̀ yẹn jábọ́ lọ́wọ́ mi. Tẹ́tẹ́ o ti di pé gbàmí ká pọ̀ di ká já sí gọ́tà. O ti já sáré tírè méjì báyìí wọ́n máa ń so pọ̀. O ti já sáré méjèèjì. Ọlọ́run ní kò bá mi. Ṣùgbọ́n nínú ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ ọ̀rọ̀ pọ̀. Ṣùgbọ́n mo
wá ronú pé láàrin oṣù mẹ́ta tó mo kúrò lórí Nàìjíríà tó lọ sí jágùn ni mo dẹ tí ò ní ìnáwó tó bá jẹ́ pé Nàìjíríà lọ̀rọ̀ yẹn ká mi mọ́ ní wàhálà yẹn dé ọ̀gá wo ló fẹ́ gbà mí ṣiṣẹ́ ọ̀rẹ́ wo ló fẹ́ máa fún mi lóúnjẹ àárọ̀ àti ọ̀sán ṣùgbọ́n bàtà ló mọ́ ọmọ tì mí lọ síbi tí àwọn ìjọba ìlú yẹn tó fi ń ṣàánú ẹ̀dá wọ́n á lọ pé àwọn èèyàn kan náà wà bíi tèmi tó wà ní good condition kì í ṣe pé bẹ́ẹ̀ mo gbọ́n jù wọn lọ kì í ṣe pé bẹ́ẹ̀ mo lóye jù wọn lọ kí ni mo mọ̀ wọ́n á kó dáa o èmi náà wá ṣèpinnu lọ́gbọ̀n ara mi pé bí bá ní 10 naira bí bá ná 4 naira màmá fáwọn tó jẹ́ àkàtà bíi tèmi. Ẹ pàtẹ́wọ́ ìtòlẹ̀ náà. Láti ìgbà yẹn tí bá gbọ́ pé ẹ̀kan nípìnlẹ̀ ẹ̀jẹ̀ ọdún tí wọ́n sọ lórí rédíò àgbà máa mú nọ́mbà ẹ̀. EOB ni wọ́n gbé KB Wonder wá sórí prógrámù wọn á mú nọ́mbà ẹ̀. KB Wonder náà wà mí lẹ́nu yóò ti tó ọdún 5 láti jọ ṣe Baghdadi àǹsán. Ìgbọ́n kí jọ́kọ̀ KB Wonder àwọn gbé lọ. Báàmì kò ní dáhùn sí ẹ lọ́rùn. Kí ló tẹ̀lé tó gbé fọmọ lóyún sí ẹ lọ́rùn? Ó ní agbára Ọlọ́run àgbè. Adúpẹ́lẹ́ wọn lọ́rùn. Ìgbà tí mo wá rò pé tí mo bá ń rò pé ikú ṣe mí, ó gbọ́dọ̀ dájú tó sójú kan. Ó mi gbé mi kò lọ mí mo rí ọ̀rẹ́ Ọlọ́run. Òdèdè wa ìpinnu lọ́kàn ara mi pé ojú má kọlu déèmù má kọlu yìí ló fọ́ ojú inú mi ò fọ́ ẹ wo kìíní tó wà lọ́rùn mi ó ní football club kan tí mo ń gbá bọ́ọ̀ fún tó jẹ́ àwọn onípèníjà ojú báyìí ó pọ̀ jù báyìí lọ àti gba gold àgbà silver àti gba mẹ́ta omi ìrora mi pé ìtẹ́tọ́rí méjì tí ò lè ṣe mo fẹ́ ṣe ìtẹ́tọ́rí tí ò lè fò sókè ní tí mi lè fò sókè mo fẹ́ jókòó pé 1+1 papọ̀ ó dẹ̀ lòdìdì ọ̀rẹ́ mi àbúrò kan wà ní ìgbóná tí kò wá ní ánìkòlá gbé nǹka kí ló dé gbogbo bàbá gbára yóò kàlẹ́ máa ń gbé wọlé àmọ́ mo mọ̀ pé mo ní ẹnìkan tí gbogbo nǹkan tí bẹ ní ìkáwọ́ rẹ̀ ó bẹ ní ìkáwọ́ rẹ̀ tí mo bá dáwọ́ lé ó máa bọ́ sí i mo dẹ̀ gbọ́kàn lé bí mo ṣe ń tẹ̀ bí mo ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀ ó dá mi lóhùn last year mo wé ọjà púpọ̀ máa fún òyìn ìlówó lórí rédíò kí ló ti mi ò ṣe pé wọn kájọ máa jọ farakora kájọ máa jókòó káwọn náà mọ̀ pé ilé ayé òpin à ń tẹ̀síwájú ni kò sábọ́jú lọ́dọ̀ Ọlọ́run kò sátidí lọ́dọ̀ Ọlọ́run kò sí arọ lọ́dọ̀ Ọlọ́run kò sí olówó kò sí táníkà lọ́dọ̀ Ọlọ́run ní ilé ayé ló mọ̀ ní mo bá ronú pé ókè lọ́dún tó kọjá gbogbo àtàjọ kúra wájọ pé àtàgbé 60 àwọn tó jẹ́ witness náà wà níbí àwọn community mi wà níbí dáàdì náà wà níbí KB wà níbí gbogbo àwọn tí ṣùgbọ́n lónìí àwọn tí mi jẹ́ ẹ̀kọ́ kan sí pé wọ́n máa dìde ẹgbẹ́ ká bẹ̀rẹ̀ sí ṣe àwọn àjọdá abẹ́ ìpáwà èèyàn 200 àwọn tó bá yẹ ká fún ní POS lónìí ààbò ẹjẹ́ àpàtẹ́wọ́ yìí ní agbára Ọlọ́run èèyàn 100 la máa ṣe insurance ọdún kan fún lónìí tí wọ́n máa lọ sí hospital
lọ́fẹ̀ẹ́. Health insurance. Health insurance. Health insurance. Láì sanwó fún odidi ọdún kan. Àwọn nǹkan tó bá dẹ̀ tó kù. Ok. Àtúmọ̀ àṣe. Ṣé. Fún ìparí, mo fi kẹ́rin pé iṣẹ́ pé àwọn tá a jẹ́ táwa ìdílé báyìí kò wù wá ká tọrọ o. Ó wù wá káwọn náà máa ṣe iṣẹ́ káwọn náà máa fọ ẹlòmíì jẹ. Tẹ̀bátẹ̀ wàá rò ó ẹlòmíì máa ń rò pé kí ló tán fún wọn lówó wọ́n tẹ̀ ti lè tọrọ jù. Àwọn fámìlì kan wà ní ìbàdàn yìí. Bàbá onípèníjà ojú wọ́n wà ní o. Màá fẹ́ kó ní pé wọ́n lè pè wọ́n síta. Ọmọ bàbá àtìyàwó wọ́n ní ìpèníjà ojú. Wọ́n bí ọmọ mẹ́rin, àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ní ìpèníjà ojú. Wọ́n jẹ́ mẹ́fà. Wọ́n wà bí lónìí o. Ó bá ti tó àkókò à ń ṣàfihàn wọn. Èèyàn mẹ́fà ní fámìlì kan. Ẹ jẹ́ sọ ìdílé dúró káwọn èèyàn rí pé ọ̀rọ̀ tí ààrẹ Olúgbénga sọ òótọ́ ni. Ẹ̀yin tó ṣẹlẹ̀ sẹ́kọ̀ọ́ dídó. Àwọn ìyàwó lẹ́gbẹ̀ẹ́ ibi spíkà yìí o. Ọlọ́run tẹ̀ lo foundation yìí láti dédé àwọn. Àwọn náà lè ti ṣe pé ní. Ẹ jókòó. A ti ṣètò pé ojú Ọlọ́run máa ràn wá gẹ́gẹ́ bí Balógun Olúgbénga foundation. Èmi kọ́ o. Èmi Gbénga kọ́ o. Èmi kọ́. Èmi kọ́. Ọlọ́run ni. Èmi kọ́. Ọlọ́run ni. Ọlọ́run àgbọ̀ wa wà pẹ̀lú wa. Ẹ ṣé o. Wọ́n lè wá kí àwọn bàbá wa wọn tẹ̀ wá bí. Àtàwọn tẹ̀ ṣe fún wa lẹ́yìn lọ́tún lọ́sìn. Ọlọ́run á wà pẹ̀lú wa. Màá wá kọ orin méjì tó kékeré máa lọ. Orin alákọ̀ọ́kọ́. Ó ní mo dé aṣọ pẹ́. Mo dé aṣọ pẹ́. Òkèlè olóyè. Mo dé aṣọ pẹ́. Ọdí kan ṣe lóore ìyẹn mọ̀. Olùbí orí. Èmi kan ṣe lóore ọkàn. Mo dé aṣọ pẹ́ o. Mi ò mọ ti tó fi bẹ́ẹ̀ ra. Ẹ bá wọn fọ ilé gbogbo èèyàn. Mi ò mọ ti tó fi bẹ́ẹ̀ ra mi. Mi ò mọ Mi ò mọ̀, mi ò mọ̀. mo sáré pé Jésù fẹ́ràn mi. Mi ò mọ Mi ò mọ̀, mi ò mọ̀. Mo sáré pé Jésù fẹ́ràn mi. Ẹ ṣé o. Ọlọ́wọ́ nínú àgbọ̀láyé àtọ̀. Ọ̀rọ̀ tẹ́lẹ̀. Èmi lọ́pọ̀ èdè ayọ̀ mi ti méjì. Ọmọ mi ṣe bẹ́ẹ̀ ní ilé yìí. Àtúnṣe foundation lónìí. Ló bá ti méjì. Lógo. Ogo! This is the Mr. Gabriel Peace President together more on the Mambenia. The children, Balógun Olúgbénga Foundation. Thank you. Ẹ jẹ́ káwọn tún bẹ̀rù lọ́wọ́ káàkiri ṣe ọ̀dà ẹ̀kọ́ sí. Àwọn tún bẹ̀rù. Àwọn cultural troupe. Ọkùnrin orí màkà mẹ́kúta yẹn tó ń tiẹ̀. Cultural troupe kásánà. Ó yá cultural troupe. Mo sì sọ Yorùbá. Àwọn